كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. tọ́lọ́wọ́n bá aláà fi kalẹ̀ fún àwọn tó bá takò àṣẹ rẹ̀ òun náà ni annar iná bóòlù yẹn tẹ́ wá bọ́kù lọ́wọ́ nẹ́tí òkú ní wọná lọ́rùn. alákọ̀ọ́kọ́ òun náà ni pé ẹnìkọ̀ọ̀kan wa ká lè mọ̀ pé annaru hiya darul adhab sẹ́rí iná yẹn àgbáláyé kan ni ibìkan tó fẹ́ ni ó ti wá jìn. gbogbo àwọn tó ṣe Ọlọ́run kan tó kú láyé tí wọ́n túbá àwọn Ọlọ́run bá aláàtí pa lè ṣe kalẹ̀ fún mẹ́nàlì káfìrí àwọn kèfèrí tí wọ́n ṣe Islam àwọn abọ́gibọ̀bẹ̀ wal mushriki wal munafiki àtàwọn tí wọ́n kú nínú ṣẹ̀ṣẹ̀ tí wọ́n sì wá mọ́sálásí wal usat mẹ́nàlì mu'minin àti àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà túbá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí èsẹ̀ bọ̀ wọn túbá Ọlọ́run sì fẹ́rí jìn wọn lọ́wọ́ ọlọ́wọ́n àbíọ́ ẹni kọ̀ọ̀kan wa ọlọ́wọ́n jẹ́ àtọ́náwó kátó wọlé jẹ́nà. ẹ̀yọ́ miami lójoojúmọ́ ni ká máa gbàgbọ́ wípé iná ń bẹ o ọlọ́wọ́n sì ti dá ń bẹ lábẹ́ sàlẹ̀ lẹ̀ ọlọ́wọ́n ti ó fi síbẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ànábì ni idha ishtadda al-harru fa abridu bis-salah tí ilẹ̀ bá gbóná tásìkò zórí tó Ànábì ní ẹsẹ̀ sùúrù díẹ̀ kẹjílẹ̀ òtútù fa inna shiddatal harri min fayhi jahannam. Ànábì ní sẹ́ rí àwọn iná ìgbónára tí ó jáde tí ń ta yín là yẹn ooru díẹ̀ tí ń tọ́kàn jáde nísàlẹ̀sàlẹ̀ ibi tí náà wà òun náà ló gbolé ayé dárò yẹn. nǹkan bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run mú sí wa lọ́mọ náà o ọlọ́run sì wà lọ́mọ náà ìdí ń yóò wá ní pé ọlọ́run ti dáná iná ti wà a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní fattaqun nara allati waquduha an-nasu wal hijara ọwọ́ ní u'iddati lil kafirin. ọlọ́run ọba ní ẹ bẹ̀rù ná èyí tí ó jẹ́ pé èèyàn àtòkúta ilé mi ọlọ́run ọba pàṣẹ ká máa fi kó nánà mo ti wá kọ́ kalẹ̀ mo ti pa á lè ṣe kalẹ̀ u'iddati fil madini ọlọ́run ti parí ẹ̀ lílí káfìrí àwọn kèfèrí àwọn ni wọ́n wọ̀ bẹ̀ kọ́lọ́mọṣẹ́ wa ní kèfèrí ká tó jáde láyé kí ló dé tọ́lọ́wọ́n bá aláàdá iná náà ọ́ da nítorí kó lè bá gbẹ̀san lára àwọn tí wọ́n ṣiṣẹ́ ibi láyé àwọn oníṣẹ́ ibi àkọ́kọ́ àwọn náà lẹ́lẹ́bọ àwọn oníṣẹ́ ibi ẹlẹ́ẹ̀kejì àwọn náà ni àwọn tí ì ṣe Islam tí à ń pè ní kiriyó àti àwọn Yahudi Nasara lẹ́yìn náà àwọn ẹlẹ́ṣẹ̀ nínú olùgbàgbọ́ òdodo tí wọ́n túbá tọ́lọ́hun sì forí jì wọ́n lọ́rùn ọlọ́run abẹ́ ọ́ wọ́n sì ṣàánú àwa ọ́ kò wá sẹ́nìkan tó lè yọra rẹ̀ kó nu náà àbẹ̀yẹn tọ́lọ́run bá yọ kó ń bẹ̀ ọlọ́run bá ní kullu nafsin dha'iqatul maut ọlọ́run ní gbogbo yín lẹ́ padà kú fa innama tuwaffawna ujurakum yawmal qiyamah ẹ wàá gbẹ̀san yín tó bá dijọ́ al-qiyamah faman zuhziha 'anin nar ọlọ́run ní ẹni tí wọ́n bá yọ ọkùnrin náà kúrò lọ́rùn ẹ̀ zuhziha 'anin nar wọ́n yọ ọkùnrin ní gẹ́gẹ́ pé wọ́n lọ́ọ́ yọ fún rẹ̀ tó bá jẹ́ pé níta bá ṣe lọ́lọ́run fẹ́ fi mú wa ni kò sẹ́nìkan tí ò ní tọ́náwó kó tó wà ní Jánnà ọlọ́run ní faman zuhziha 'anin nar ẹni tọ́lọ́run bá ti wá yọ ọkùnrin náà kúrò lọ́rùn rẹ̀ wa udkhila al-janna laysa wa dakhala al-janna wa udkhila al-janna tá a wá fi sínú al-janna faqad faz òun gan ló láṣeyọrí o wọ́n bá ní èèyàn láṣeyọrí ilé ayé yìí òun náà ní kéèyàn kú láyé kọ́ mọ́ wọ̀ náà lọ wa mal hayatu dunya illa mata'ul ghurur ọlọ́run ní ìṣẹ̀mí ilé ayé yìí ìtànjẹ lásán ni o ẹ̀tàn ni o gbogbo tẹ́ ẹ bá ń ṣe nílé ayé ẹ̀tàn lásán ni o tẹ́ bá wo orílẹ̀-èdè wa lé ní àti gbogbo tá à ń ṣe ẹ̀rí pa àwọn òyìnbó là ń tẹ̀lé ibi wọn bá ń lọ là ń lọ àwọn Yahudi Nasara là ń tẹ̀lé sáwọn náà fẹ́ bá wọn wọ náà ni
kálukú ti kẹ̀yìn sófin Ọlọ́run tí wọ́n bá ń sọ̀rọ̀ Al-Qur'an kọ̀wọ́ tí àwọn èèyàn mọ́ àwọn èèyàn gbà pé àgbékalẹ̀ tàwọn òyìnbó dájú tọ́lọ́n lọ àwọn òyìnbó sì ní àwọn òyìnbó yìí ní ibo náà lọ àwọn kàfírù ibo náà lọ jama wọ́n lè wọ́n náà innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikina fi nari jahannam Ọlọ́run láwọn Jew àti Christians Ọlọ́run bá ní àtàwọn abọ́gibọ̀pẹ̀ iná ni wọ́n wọ̀ khalidina fiha àwọn ò sì ní jáde máa ń bẹ̀ àwọn táwọn ń tẹ̀lé àwọn ìyẹn sáwọn náà fẹ́ wọ náà bàbá gbogbo tá a bá ń ṣe pátá a máa ń ṣe láti máa fi kọ́ ṣe àwọn tí ó wọ̀ náà sáwọn náà fẹ́ wọ̀ náà ni ẹ dákun torí tọ́lọ́wọ́ bá wa ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká lè gbìyànjú láti jára wa nù kọjọ́ tó ṣe kínní kọjọ́ tó lọ ẹlòmíì ò kú lé ní báyìí kò ní dọ̀la èyí náà ni ó kú ọlọ́mọkẹ́ni kọ̀ọ̀kan wa kún wọn ẹlòmíì ti gbàwé Ramadan tiẹ̀ tán ẹlòmíì ti sọdún léyà tán jimá tó lọ òun náà ni jimá àkígbẹ̀yìn fẹ́ lomi yín sì ń sọ pé wọn kì í jimá ti ń bọ̀ ọlọ́mọkà wa mọ́ wọn ọlọ́mọsà jẹ́mi wọn ogun lẹ́rí dáadáa àwọn tí ó wọ̀ náà èèyàn mélòó mọ̀ pé àwọn ẹlẹ́bọ àti àwọn Yahudi àti Nasara àti tatunijama àtàwọn ẹlẹ́ṣẹ̀ nínú olùgbàgbọ́ òdodo tí ò túbá kó tó jáde ní ayé tọ́lọ́hún òṣèfẹ́ríjì ní ọ̀run bóyá sèǹda ti ṣe bóyá mutí bóyá ta tẹ́tẹ́ bóyá ń ṣe naija bet gbogbo àwọn ọ̀wà téèyàn fi wọná gbogbo ẹ̀ pátá ìlọ́wà lọ́wọ́ wa láwùjọ wa orílẹ̀ kásẹ̀ máa dára wa láàmú ẹ̀yọ́ maya mi ìtàkànjá mọ̀ ní pé ṣẹ́rí gbogbo àwọn tí wọ́n bá jẹ́ kèfèrí àwọn ò ní jáde o ṣẹ́rí àwọn tí wọ́n bá jẹ́ olùgbàgbọ́ òdodo tọ́jẹ́ pé ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ tí wọ́n ò túbá ń bẹ̀ bóyá jalè bóyá ṣe ṣìnà bóyá gbájú ẹ̀ bóyá ó sọ̀rọ̀ ẹ̀yìn ó ṣòfófó ó sọ̀rọ̀ márùn ṣòkòtò rẹ̀ kọjá kókó ẹsẹ̀ gbogbo tí ń mú yàn wọ nánu bí ṣòkòtò rẹ̀ bá kọjá kókó ẹsẹ̀ rẹ̀ ó wọ̀ ná àbí tọ́lọ́ bá fẹ́ẹ́ jẹun ànábì lọ sọ bẹ́ẹ̀ o àbí tọ́ bá pa ànábì ńlọ lókun bó ṣe kéré tó lójú ẹ̀ bẹ́ẹ̀ náà ló tóbi nínú Islam ẹ̀yọ́ máa yá mi ó sọ̀rọ̀ márùn ọgbọ́dọ̀ sọ́kọ lẹ́nu èèyàn wọ náà Ọlọ́run ó ní iná níyà tóun fi kalẹ̀ tóun fẹ́ fi jẹ ogun ẹni tí ọba ti gbọ́rọ̀ kọlọmọsẹ ṣàánú wa ṣẹlẹ àwọn olùgbàgbọ́ òdodo àwọn padà jáde ọlọmọdé àwọ ọtọ náwó kátó wà lìjánná mọjà àwọ nù anábìnrin yakhruju minan nari man kana fi qalbi mithqalu darratin min iman àwọn tó bá ní imáni àwọn padà jáde ẹni wá kàdé nínú àwọn nǹkan tí ìmọ̀ amúyàn wọ iná Ọlọ́run àbí tí ìmọ̀ ńláyàn níbi iná Ọlọ́run iná tá a wí yìí hararatuha ó gbóná gan Ọlọ́run ní kulli naru jahannama ashaddu harra Ọlọ́run bá ní iná jahannama tí ń sọ yẹn ó gbóná gan o law kanu yafqahu tẹ́ ẹ bá lè mọ bó ṣe rí ẹ bá sá Ọlọ́run ló gbóná gan o Ànábì ní 170 degree pé iná ń gbóná jahannama gbóná gbóná tí ń gbóná lọ gbogbo ìdá kan nínú 70 ni wọ́n fi dá gbogbo tó gbóná láyé tó gbóná yìí 69 tó kú Ọlọ́run ha di ẹ̀mọ́jọ́ alikiyama yóò wá fi jẹni tó bá wù níyà níjọ́ náà yóò kàn fẹ́rí jẹni tó bá wù yóò sì jẹni tó bá wù níyà la yusalu amma yafalu wa hum yusalun ẹnìkan sì ní bí Ọlọ́run ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ó jìn gan wọn ló jìn débi pé tí wọ́n bá ju ọmọ kékeré sínú ná wọn ló jìn débi pé ọmọ yẹn máa lọ dò ọdún kìíní ọdún kejì ọdún kẹta yóò sì máa lọ bẹ́ẹ̀ tí ó fi hewu lérí tọ́wọ́ hewu lérí yóò sọ wá balẹ̀ ṣẹ́ni bó ṣe jètò ta ni ó gbà yẹn lẹ́mẹ̀ọ́ ta ló fẹ́ gbọ́ lẹ́mẹ̀ọ́ lẹ́yìn Ọlọ́run ọmọ ìyá mi dákun mọ́sá máa bẹ̀ lọ́hùn kọ́lọ́ mọ́jọ wọ náà o ṣe rí iná yẹn ọ̀fẹ́ kò tó nu bí ọ̀gbun ni ọwá jìn alifa isun àwọn tí wọ́n bọ́kù lọ́wọ́ ná iná làwọn tí wọ́n gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu alákọ̀ọ́kọ́ àwọn tí ò ṣẹbọ bọ́ọ̀ bá ti ṣẹbọ ọ̀yẹ́ Ọlọ́run ọba yóò kún náà kú lọ́rùn ẹ̀ wọ́n bá wọn sọ oògùn máa wo oògùn tajà oògùn àgbélépọ̀tà oògùn ìsọ oògùn káyọ́mọ̀ mú mi ìwòsàn wọn ní kó máa lò oògùn àrùn lóògùn gbogbo èyí tó kù ẹbọ ní wọn ní kó wá ń bì kan kó lò ó lọ́wọ́ wọn ní rasaku lọ́lọ́run wọn ní rasaku tún wá ń bì kan kó wá bá ó sì lọ bẹ̀ lóòótọ́ ọgbà rasaku wálé ọ̀hún ẹ̀ tó rà níyàn rẹ ni pé ọgbà pé yóò sọ di olówó kété kó o sí ọkàn sẹ́rin lọ ọ̀dà níyàn lọ ni ọgbà pé ń tọ́ lọ́lẹ̀ ìgbà yẹn yóò máa sọ ipá ọ̀tọ̀ ní sekínì kò sí ìtọ́ wọn ní ọmọ kàkí wọn ní ìtumọ̀ kí wọ́n ń ṣe mọ́
kí ni suratul Baqara ń ṣe mọ́ Falaki àti Nasi kí ni ń ṣe ní ayé rẹ̀ nígbà tó bá ń sógun sọ ẹni bá ṣe bọ́ wọná ọlọ́run sọ innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikin ẹlẹ́bọ onífìyín nari jahannam tàwíìdì la kọ́kọ́ tí mo yọ̀yàn kú nínú iná ọlọ́run anabi ní inna Allaha qad harrama ala an-nar ọlọ́run ti sọ ọ́ déèwọ̀ fún ná láti jó man qala la ilaha illallah yabtaghi bidhalika wajha Allah gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run lọ́kàn tó sì tó dé inú ọkàn rẹ̀ tí wọ́n sọ jáde lẹ́nu àmì tí pé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah yín kan wí òyìn yín tí wọ́n gbà pé nǹkan míì lè ṣe tọ́lọ́ máa ń ṣe òun tó wọn gbọ́ la ilaha illallah gbọ́ ọ̀sọ́ ọ wà lọ́kàn rẹ̀ yín jáde lẹ́nu rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ náà ò ṣe kínní ọ̀tako ọlọ́gbà pé la ilaha illallah òní ó gbé ìpèsè lẹ́tà mẹ́ta torí kò lè dá fún ọ àwọn bá wọn sọdún ẹ̀yọ̀ ọba wọn sọdún eégún ọgbà pé la ilaha illallah wa torí la ma'buda bi haqqin illa hu kò sẹ́yìn tá a gbọ́dọ̀ sìn tó sì lẹ́tọ̀ọ́ sẹ́sìn wa lẹ́yìn ọlọ́ tọ́wọ́n tó bá wọn sìn kan míì ò ní wà lìjánná o lẹ́yìn náà taqwallah ọ bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ àti gbangba iná yẹn àwọn tọ́lọ́run ṣe léwọ̀ fún làwọn tó bẹ̀rù ọlọ́run wa in minkum illa wariduha ọlọ́run ní ẹ kọjá lérí àsàlátì ọwẹ́ di irun erí lọ níwọ̀n yóò bọ̀ lọ kana ala rabbika hatiman maqdiya ọlọ́run kò sẹ́ni tó ní gba eré àsàlátì kọjá ọlọ́run thumma nunajjil ladhina taqaw àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run láyé àwọn náà làálàá kó ń bẹ àwọn ò ní wọ náà kí náà pè ní bẹ̀rù ọlọ́run ọmọ ṣe tọ́lọ̀ ni ọmọ ṣe ìtọ́lọ̀ ni ọmọ ṣe ó kó ń bẹ ọ̀tá tó o bá ti ṣe tọ́lọ̀ ni o ṣe tó o sì ń ṣe tọ́lọ̀ ni ọmọ ṣe ọ̀bẹ̀rù ọlọ́run torí ẹni tẹ́ bá bẹ̀rù ọlọ́run ọba káì èyí tọ́lọ̀ ni kò ṣe ọmọ ṣe má ṣe ò ní ṣe ẹlẹ́ẹ̀kẹta at-tawbatu wa kathratu istighfar kálí túbá kú mi ẹ̀ṣẹ̀ kámi bá wọná ẹni bá túbá kú mi ẹ̀ṣẹ̀ ọlọ́run fẹ́rí jìn o kéèyàn ó kọ́dé pé ìrìn ọ̀gá gbogbo àwọn ẹlẹ́bọ ilẹ̀ yìí tó sì túbá ń sìn nísìnyí àwọn fẹ́rí jìn ó ṣe sìn náà ọlọ́run ọ̀ràn ti iye ọmọ tó ń bá sùn òun ọ̀ràn ti iye èèyàn tó gùn ún lérí mọ́lẹ̀ ibi wọ́n pọ̀ dé wọ́n bá lóun túbá kó òun ṣe mọ́ ọlọ́run ó sì fẹ́rí jìn lẹ́yìn náà ká má dákẹ́ gbogbo wa pátá lẹ́rú ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ yóò ṣe ńlá yọmọ ṣe kéékèèké látara pé ńlá náà lọ́pọ̀ jù tá à ń ṣe lójoojúmọ́ ni kò máa tọrọ àforíjì ọgọ́rùn-ún kan astaghfirullah wa atubu ilayh lójoojúmọ́ láàrọ̀ anábìá máa ṣe bẹ́ẹ̀ wa ma kana Allahu liyu'adhibahum wa anta fihim ọlọ́wọ́n bá ní ọba yóò ní fìyà jẹ wọn tá anábì bá ń bẹ láàrin wọn wa ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun gbogbo àwọn tí wọ́n tọrọ àforíjì tán túbá ọlọ́run lọ́wọ́ ní fìyà jẹ wọn ọba ti túbá tó sì débẹ̀ mọ́ bí ìgbà tó ṣe rí náà ọ̀pààyàn ìbẹ́ nìkan lọ́pààyàn ọgọ́rùn-ún wa bí ó sì lọ́dọ̀ àbá pásítọ̀ tó ń òkèwú òun ní ọlọ́run lè fẹ́rí jìn lọ́ba kún fẹ̀gàn kún mọ́ náà balẹ̀ lọ́ba pé 100 ọwọ́ lè bá àfà tó ń kéwú lọ́wọ́ ni bẹ́ẹ̀ bá ti ṣe tó ń kó òun ṣe má ọlọ́run pàtẹ́yìn rẹ náà ni ẹni pé tó bá jẹ̀yàn lówó pọ̀ gbájú ẹ̀ ọ̀dọ̀wó padà ọ̀tán ọ̀dọ̀wó padà nítorí pé ẹ̀tọ́ ọmọ ànábì Ádámù bá wà lọ́wọ́ rẹ̀ ọ̀dà padà tó bá sì lágbára ó lè bá àfà kan tó bá ń jó ni ẹlẹ́tíṣà ni ìmọ̀ gbádùn àwọn èèyàn ni ọkọ̀ kòtíṣà ayé ọwọ́ gbàsúnà ọwọ́ bu ẹkún ọwọ́ ní kí bóòlù òun ó ṣe báyìí òun ti kọ́lé gbogbo nǹkan lòún rà ọwọ́ ń lọ sọ́dọ̀ àwọn tí ó ti bá ṣe iṣẹ́ kọ́ńtrátì lọ́wọ́ kọ̀ọ̀kan ipò ẹ̀dá ọkùnrin mẹ́ta yọ̀ǹda mi iye wáyà báyìí mo ní rà iye báyìí mo padà rà lọ́dún báyìí Allahu Akbar kí ni ń bá a lẹ́rù jẹ̀mọ́ iná ọlọ́run ó tún lọ́dọ̀ ọlágbájá ẹ̀dákun ẹ̀ má bínú ní iye ẹ̀ báyìí mo bá yín ṣe kọ́ńtrátì nílùú báyìí iye báyìí mo rí lára yín lọ́nà àràmù ẹ fẹ́rí jì mí ẹ̀yìn ní máa o àmọ́ ẹ̀ yọ̀ǹda mi gbogbo wọn pátá lọ́wọ́n ṣe ọkàn wọn kò sẹ́nìkan tó ní kọ́ da padà wọ́n ti bọ́ náà nìyẹn o ọmọ ìyá mi wọ́n bọ́ náà nù nídìí bẹ́ẹ̀ ká má máa forí burúkú sayọ́yọ́ o ká máa túbá lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn náà ká dì má súnà tó o bá ti ṣe súnà ọ wọ̀ náà súnà nábì yẹ bọ́ọ̀ bá ti ṣe ọba wọn wọ̀ náà súnà yìí ṣe sòsáyìtì tá a máa ń dálẹ̀ táwa pé bọ́ bá wù mí mo lè jọyìn wọn tó bá wù mí èmi náà lè má jọyìn pé yín ṣe ń rò bọ́yá èmi náà lè padà darapọ̀ mọ́ pé ìjọyìn yẹn mo láìkẹ́ rọ́ ìjọ ẹyọ kan tí ànábì filẹ̀ kó tó jáde láyé òun náà ni alùsùnà ọlọ́wà pé àwọn iṣẹ́ nílẹ̀ wa ń bí nígbà tó wá di pé àwọn àfa wa ń dé tí wọ́n ń ṣàlàyé fún wa tó lọ́n kí malẹ̀ ọmọ tán lọ́wọ́ ajájò ti sáwọn èèyàn gbogbo ẹni tí wọ́n ti ń tẹ̀lé súnà náà níjọ ànábì ìbáàjẹ́ wọn nìkan ládùúgbò yín ìbáàjẹ́ wọn nìkan nílùú yín nídìí bẹ́ẹ̀ ànábì sàṣẹ́lá ó ní kullu ummati yadkhuluna al-janna ànábì ní gbogbo ọjọ́ mi ní wal janna o illa man aba àfẹ́ tó bá lóun ọ̀wọ́ àwọn sábà ní tani wàá sọ pé wọn wọ ànábì ní man ata'ani dakhala al-janna bẹ́ẹ̀ má ti ń tẹ̀lé mi yọ wal janna wa man asani wọ́n bá ní òṣè súnà faqad aba ìwọlọ́lọ́ wal janna
ìwọ ló dúkun náà sílẹ̀ lọ́rùn sunna ọ̀rọ̀ kọjá pé wọ́n bá wà lè ṣe wọ́n wà lè má ṣe tó o bá ti ṣe sunna ò lè wà lè Janna torí sunna ìdáhùn pé bẹ́ẹ̀ ni pé ìmọ̀ tẹ̀lé ànábì lérí ìgbàgbọ́ ẹ̀ àti ìwà rẹ̀ àti ìjọsìn rẹ̀ sàrà ìmọ̀ yọkùn náà kúrò lọ́rùn yẹn ẹ̀yọ́ máa yá mi ànábì ni fattaqun nara walau bi shiqqi tamra ẹ máa ṣe sàrà kẹ́ ẹ máa fi bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́mọ jẹ wọn náà ìbá máa ju ẹ̀làwẹ̀ ẹyọ kan tẹ́ bá la làbínú sí méjì làbínú tá a fi sínú yẹ ẹyọ kan bẹ́ẹ̀ kọkàn lásì méjì kò fi ṣe sàrà ànábì ni wọ́n dé pé yìí nípa rẹ̀ bá ká èéfi bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́mọ jẹ wọn náà kátó wá pé yìí tó wá mú nǹkan tó ju bẹ́ẹ̀ lọ ọ máa ṣe sàrà lójoojúmọ́ tí wọ́n máa béèrè pé kí ni bùkátà rẹ̀ kí ló fẹ́ ọkàn ní kí n má bàa wọ́n ná alájí kí ló dé owó tẹ gbé jáde lágbá púpọ̀ ẹ̀dá kí lẹ fẹ́ ṣé ẹníṣòro kan ni ó ní ẹníṣòro kankan wọ́n kàn bọ́ wọn kí n má bàa wọ́n ná ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ kọ́lọ́ mọ́sá ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa níparí ọ̀rọ̀ mi ẹ̀yọ́ máa yá mi gbogbo ẹni ó bá ń ṣe dáadáa sáwọn òbí rẹ̀ ọlọ́wọ́ yọ ọ̀nà kúrò lọ́rùn rẹ̀ ìyá rẹ̀ bàbá rẹ̀ mọ́jú wọn dààmú mọ́jú wọn sọ́fà wàhálà yìí pọ̀ o wọ́n fi irun dúdú ṣiṣẹ́ wọ́n tún fi irun funfun ṣe wàhálà ó sì ń bẹ láyé ẹ̀yin mẹ́jọ ni wọ́n bí ẹnìkan kan wàá rí nǹkan kan mú lọ fún bàbá àtìyá bàbá yẹn wọ́n wà kísà ìyá yín gbélé àlàpà ìyá yín tọrọ bára kó tó jẹun ha kò sí tó ní ọmọ wọná àfi tọ́lá ọmọ fèrè jọ nítorí pé ní àwọn kaba èrò dùdùnú bò ní ẹsẹ̀ ńlá ni anábì gbòòrè mímbàrí anábì ní àmì àwọn abéèrè pé ó sọ pé àmì anábì ní Jìbìrìlù ní sàdúà èmi wá ń sa àmì màláíkà tí èjẹ tí èmu ń sàdúà àbí tọ irú àdúrà tí wọ́n ṣe kẹwàá sàdúà tí àdúrà tó da èpè ní ń ṣépè ànábì tí ọjọ́ ẹni rẹ̀ ń sàmí àwọn méjèèjì yẹn sẹ́ni pé yóò lágbára díẹ̀ Jibril wọn mọ́dé àdìrákà àbàwẹ́ yìí àwọn àdáhùn máa fàlámù yẹ̀kúrú ráhùn máa fàmá tàfádàkálà nàárọ̀ fún àbàdàhùn lọ. Jibril ní ọlọ́run ló sọ fún mi kí n ṣe pèlè ẹni bá bàbá ìtẹ̀jẹ́ láyé àwọn méjèèjì ń bẹ láyé òun náà sì wà láyé àbọ̀kan náà wọn lọ́wọ́ láyé kọ̀ wá ṣe dáadáa sí wọn tí ó fi wà àlìjánnà ó wá kú bẹ́ẹ̀ àwọn òbí yẹn ṣe pèlè tó kú wọ́n banújẹ́ lé lérí ànábì ní yóò wá wọná ọlọ́run wá gbé jìnnà sí kẹrẹ ẹni tó máa mẹ́ta bá kú fún ọlọ́run yọ ọkùnrin náà kú ọlọ́run rẹ̀ ó lè ẹni tó lọ́ọ́ bá fi iná ọmọdé Allahu Akbar gbogbo àwọn tó ti kọjá fún ọlọ́mọdé ó kú lẹ́yìn fún ọmọ ẹni tó ní méjì náà ọlọ́run ṣàánú òun náà ẹni tó lọ́mọ kan tó ti lọ ọlọ́run ṣàánú òun náà fẹ́ni tó bá ṣe sùúrù ní o nígbà tó ṣẹlẹ̀ gbàrà as-sabru inda sadamatil ula anabi ní sùúrù tọ́lọ́wọ́ sàn yín lẹ́sàn lérí ẹ̀ òun náà nígbà tó ṣẹlẹ̀ gbàrà tó ní inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha anabi ní ẹni bá ṣe bẹ́ẹ̀ anabi ní man dafana thalathatan bẹ́ẹ̀ bá sin ọmọ mẹ́ta ó gbé kìíní sí ó gbé kejì sí ó gbé kẹta sí min alwaladi harrama Allahu alayhi an-nar ọlọ́run ó fi ìgbónára yẹn àti ìdààmú tó kó sí yẹn àti náà ọmọ tó fi jó ọlọ́run wàá fi yọ ọkùnrin náà kúrò ní ọ̀run rẹ̀ èyí tí ó bá fi ikú ọmọ yẹn kọ́ ayé lọ́rùn àti àwọn àjẹ́ tó gbà pé ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọ̀dọ̀ ọlọ́run ló ti kí ni ìlọ́padà sí inú wákàtí márùn-ún wọ́n máa fi yọ ọkùnrin náà kúrò lọ́rùn yẹn wọ́n ní eré rẹ̀ tó fi kan rẹ̀ ibi tó dúdú ní gbogbo àwájú rẹ̀ yẹn wọ́n ní ọlọ́run ní finá jó ìwọ náà wọ́n gọ́ ọlọ́run ní finá jó ìwọ náà tó bá ti ń kírun wákàtí márùn-ún lẹ́yìn náà àwẹ̀ ànábìlẹ̀ tí máa ń gbà àwẹ̀ máa ń sọ́mọ yawma fi sabilillah ẹni máa ń gbà àwẹ̀ ó gbà àwẹ̀ ẹjọ́ kan fọ́lọ́run àwẹ̀ náà ń fi ń wá orí orí ọlọ́run ọba wa ọlọ́run ọba Allah ba'ada Allahu wajhahu anin nari sab'ina kharifa ọlọ́run ọba Allah yóò gbé jìnnà sí iná ní ìrìn àjò tààrin ní 70 years ọba tó ń gbà àwẹ̀ alamisi wọ́n tún gbé jìnnà sí iná tọ́ba tó ń gbà àwẹ̀ monday wọ́n tún gbé jìnnà sí iná 13 14 15 wọ́n tún gbé jìnnà sí ramadan tó dé wọ́n tún gbà bí wọ́n ṣe ń gbà àwẹ̀ sí iná ọmọ jìnnà sí iná ní ìrìn àjò tààrin ní 70 years ẹ̀dá kùn tí wọ́n máa ń gbà àwẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ṣé yóò padà wá wọ náà yẹn kò ní wọ náà níparí òun náà ni a máa ṣàdúrà kọ́lọ́mọdé àwọn náà اللهم جاونا يي ادوانيو ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما اللهم باني ما ترى بكي ما جاونا جهنم تري اننا لي ان ساعه مستقرا ومقاما اللهم لو burú jáì èyàn gbọ́dọ̀ dé síbẹ̀ tẹ́yìn bá dé síbẹ̀ èyàn mọ̀ pé bẹ́ẹ̀ burú inú òkùnkùn ni kò sí ìmọ̀lẹ̀ mẹ́ òkùnkùn nínú náà wọn bẹ lọ́wọ́ ọba àtẹ̀mí àtẹ̀yìn pé ọlọ́run mọ̀jà àtọ́náwó kátó wà lè jẹ́ náà kọlọmọ sa siwa lọmọ alijanna jaa wọ alijanna n bẹ̀rẹ̀ jaa tuba ka to kun liyaye o bẹ taa ti se to kun de ka to kọlọmọ sa fojin fún wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh.
كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور.